ṣe ẹja wọnú agbami ìròyìn lọ o nítorí pé ń fò gọ́gọ́ náà láyé fi ń fò ẹ jẹ́ ká gbéra pé ó di ìpínlẹ̀ Kánò kí ló tó mọ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò wọ́n ní ó kàǹkà o ní ìpínlẹ̀ Kánò wọ́n ní àwọn ọmọ àlìmọ́ǹjìrì kan eléyìí tó jẹ́ pé wọ́n lọ bíi 4 níye tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa Kùránì bá a ti ń kéwú wọ́n ní wọ́n mọ̀ ti gbẹ́mìí mì lásìkò yìí o kí ló tó mọ̀ ṣẹlẹ̀ gangan wọ́n ní gbà wọ́n jẹun tán kálukú wọn ó yá ìwọ wá gbóúnjẹ tiẹ̀ ìwọ wá gbóúnjẹ tiẹ̀ wọ́n ní àwọn 4 yìí wọ́n ní wọ́n jẹun ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ní wọ́n mọ̀ jí mọ́ nígbà tí ìròyìn ọ̀hún tó wá ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀sí ọwọ́ iwájú lọ wọ́n ní ṣe ni àwọn ọmọ ọ̀hún ní wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé inú mọ̀ ń lọ́ mi o inú ń lọ́ mi o inú ń lọ́ mi o wọ́n nígbà tí ariwo inú yìí pọ̀ wọ́n ní a bá gbé wọn dìgbà ó di ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọ̀ ṣègùn òyìnbó tí Malam Aminu Kano Teaching Hospital eléyìí tó wà ní ìpínlẹ̀ Kano wọ́n nígbà wọ́n débẹ̀ ni wọ́n ní àwọn ọmọ yìí ti jẹ májèlé wọ́n ní wọ́n ti jẹ mọ́ oúnjẹ ni o ìgbà wo gangan náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ìyẹn ní ọjọ́ ìsinmi Sunday eléyìí tó jẹ́ ti ọ̀sẹ̀ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ yìí o ìyẹn ti ń ṣe ọjọ́ 16 nínú oṣù kẹjọ ọdún 2026 wọ́n ní nǹkan bíi ọwọ́ àárọ̀ mọ́sàn-án òun náà ni ìṣẹ̀lẹ̀ gbé ṣẹlẹ̀ o wọ́n ní wọ́n ṣàkọ́ àwọn ọmọ 4 yìí eléyìí tó jẹ́ àlìmọ́ǹjìrì tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa kéwú wọ́n ní wọ́n gbé wọn lọ sílé ìwòsàn wọ́n ní ibi tí wọ́n ṣàti ń gba ìtọ́jú lọ́wọ́ òun náà ni àwọn ọmọ 4 ọ̀hún ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbé èkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọ́n ní àmọ́ báyìí o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní wọn ò tí ì fèsì kankan lórí ọ̀rọ̀ ọ̀hún o ń bọ́ mo gbà lọ ìpínlẹ̀ Kánò ni o ó mọ̀ kàǹkà ní ìpínlẹ̀ Kánò lágbára ọlọ́ èmi àti yín àní sì jẹ́ lọ́sì ọlọ́wọ́n bá mi ènìyàn rẹ̀ wọ́n ní àwọn ọmọ àlìmọ́ǹjìrì 4 kan eléyìí tó jẹ́ pé wọ́n ń kó ẹ̀kọ́ nípa tí wọ́n kó wọn sọ́dọ̀ àfáà kan wípé àfáà kan làwọn ẹ mọ̀ bá ní káwọn ọmọ yìí ń kéwú wọ́n ní lọ́dọ̀ àfáà tí wọ́n ṣá wà wọ́n jẹ mọ́jìlé mu. ta ló sọ fún ọpá àfáà ni. ojú àfáà ni èèyàn ò lè fi ọ́ ṣàpèjúwe ni. ta ló sọ fún ọpá àfáà ni. ó jọ wọ́n páìtọ̀ ni. ìkan rẹ̀ lórí Facebook live òtúmọ̀ akórèdé àyàfọ́lọ́. àwọn àfáà nù. ó pe ààrẹ páìtọ̀. àwọn àfáà ni. so o ti gbàgbé orí bọ́jẹ̀ tíráṣì orí atẹ́gùn ìwọ náà mọ̀ orí atẹ́gùn la wà orí atẹ́gùn la wà. it's all right. jẹ́wọ́n náà ṣe bẹ́ẹ̀ kí n gbé ìròyìn ńlẹ̀ ní ọ̀sán tèmi bí mo ṣe lọ sí ìpínlẹ̀ Rivers. ọlọ́run ọba mi Èdùà mọ̀mọ́ jáde lékúlọ́wọ́ ká mọ̀ jáde lé àrùn lọ́wọ́ kí ọlọ́run ọba mi Èdùà kó máa ṣọ́ wa ní ọjọ́ gbogbo ayé wa. nípínlẹ̀ Rivers ní ìṣẹ̀lẹ̀ kàyà kan ló mọ̀ ṣẹlẹ̀ wọ́n ní àwọn arìnrìnàjò 5 wọ́n pàdé ikú òjijì látàrí ìjàmbá ọkọ̀ ojú omi kan èyí tó dojúdé lásìkò tó wà nínú alágbálúgbú omi. ní báyìí wọ́n ní ó kéré tán èèyàn 5 èyí ló dẹ̀rọ̀ ọ̀run níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan èyí tó ṣe bẹ́ẹ̀ wọ́n lọ́mọ̀ dojúdé látàrí bí ó ṣe ń lọ nínú odò kan tí wọ́n pè ní odò Kudi èyí tó wà níjọba àbílẹ̀ Kachala ní ìpínlẹ̀ Rivers. gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi léde ó sojú mi kòró tó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí nígbà tó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ó ní ọkọ̀ ojú omi yìí ń ló dé àárín alágbálúgbú omi tó sì ṣe bẹ́ẹ̀ ọmọ dojúdélẹ̀. wọ́n ní ọkùnrin 4 obìnrin kan ń ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ ìyẹn ní ọjọ́ àbámẹ́ta sátidé ìyẹn ní agbègbè kan tí wọ́n pè ní agbègbè Sambawọ́sí ìyẹn ní abúlé Káyá ní ìletò kan tí wọ́n pè ní Edosu ní ìpínlẹ̀ Rivers. wọ́n á fi orúkọ àwọn olóògbé náà léde o. wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n wà ní agbègbè náà wọ́n ní pẹ̀lú akitiyan wọ́n ní lójú ẹsẹ̀ ẹni wọ́n ti ké sí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti wá dóòlà ẹ̀mí wọn. wọ́n ní ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́. wọ́n fi orúkọ wọn léde o. wọ́n ní arákùnrin Yahya Abubakar, Usman Abubakar, Lemi Uzeni, Baba Amadu àti Salisu Aliu àwọn ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn. wọ́n ní pẹ̀lú gbogbo akitiyan àwọn àjọ tó ń dóòlà ẹ̀mí wọ́n ní níṣe ni àwọn èèyàn yìí jáde láyé. wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí in ló ti kó ìbànújẹ́ in ló ti kó bá àwọn olùgbé agbègbè náà látàrí bíi pé èèyàn 5 in ló gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra. wọ́n ní ẹrù èyí tí àwọn èèyàn yìí kó wọ́n ní ẹrù náà ló pọ̀ jù
látàrí pé wọ́n ní ojú omi ni wọ́n gbà wọ́n ní àwọn 5 tí wọ́n dágbére fáyé wọ́n ní àgbẹ̀ ni wọ́n o lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ òòjọ́ wọn nínú oko ni wọ́n bá kó sínú agbami tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì bá omi lọ lásìkò yìí wọ́n ní ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún wọ́n ní wá ti ké sí àwọn awakọ̀ ojú omi àwọn tí wọ́n máa ń wakọ̀ ojú omi pé ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹrù tẹ́ ẹ mọ kó ẹ máa mọ òdiwọ̀n ẹrù tẹ́ ẹ mọ kó látàrí pé kí ìjàmbá kó má máa bá wáyé lóòrèkóòrè ní agbègbè náà ní báyìí wọ́n ní wọ́n ti ń ṣe ètò láti ṣe ẹ̀yẹ ìkẹyìn ìyẹn fún àwọn 5 tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú alagbalúgbú omi náà nípínlẹ̀ Rivers ló ti ṣẹlẹ̀ látàrí bí arìnrìn-àjò 5 wọ́n ní wọ́n pàdé okú òjijì wọn níbi ìjàmbá ọkọ̀ ojú omi èyí tó dojúdé nípínlẹ̀ Rivers ọlọ́run ọbẹ̀ Elédùmarè kó máa ṣọ́ wọn. àmì àti àmì o ó yá ẹ jẹ́ ká lọ ó di ìpínlẹ̀ Adamawa ó mọ̀ tún kàǹkà ní ìpínlẹ̀ Adamawa o tí ròyìn ọ̀hún sọ̀rọ̀ wípé ṣọ́ra fọ́kùnrin ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ìwọ tó wá jẹ́ ọkùnrin náà ṣọ́ra fóbìnrin apèdègbáyì ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ kí lóhun tó mọ̀ ṣẹlẹ̀ gangan wọ́n ní arákùnrin kan ọmọkùnrin ọmọ ọdún 27 27 year old eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ali Haruna òun náà ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ló ti jẹ́wọ́ wípé lóòótọ́ èmi ni mo bẹ́ẹ̀ ní orí kódà lẹ́yìn ìgbà mo bẹ́ẹ̀ lórí tán mo tún ṣe bẹ́ẹ̀ mo mu ipọ́n rẹ o kí ni jẹ́ ipọ́n blood ní English ó yẹ gbà kẹjẹ ẹgbẹ́nu sí no be poison o níbo ló tún dà lásìkò yìí ńgbà arákùnrin ọ̀hún tó máa ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀ sí ọwọ́ iwájú lọ nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ̀ ẹ́ ìyẹn ní ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lọ tí ń sọ ọjọ́ 14 nínú oṣù kẹjọ ọdún tá a wà yí gangan náà mọ̀ ni o kí lóhun tó mọ̀ ṣẹlẹ̀ wọ́n ní Ayisat yìí òun náà ló jẹ́ wípé wọ́n jọ pàdé ara wọn lórí ìtàkùn àgbáyé kan bóyá Facebook ni bóyá TikTok ni wọ́n tún ní Snap ní trend báyìí wọ́n ní ọ̀sẹ̀ àbára wọn ní how are you look so good where do you stay wọ́n ní ọ̀sẹ̀ àtẹ́sí ara wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bí wọ́n bá kàròyìn tán wọ́n pè mo ṣẹ̀ṣẹ̀ kàròyìn tán ni o tó wà ókè o ẹ mọ̀ra yín a ṣẹ̀ṣẹ̀ kàròyìn tán ni o má jẹ́ ń kàṣí ẹ ìsọ̀rà má tẹ̀síwájú. wọ́n ní bí wọ́n ṣe ń ṣe rèé o ló bá ní ìjọ wo ni a ti ẹ̀ ríra wa o ló bá ní ó yá o jàmú ọjọ́ báyìí o wọ́n ní ìjọ tí wọ́n mú ló bá ṣe bẹ́ẹ̀ lóko ní wọ́n bá pàdé nílé ìtura yẹn wọ́n ní ìyẹn náà bá gbé ọ̀kadà dé mo ti wà ní ilé ìtura yẹn béèrè fún room number kìíní kan 301 mọ ọ̀bọ̀n 301 wọ́n ní gbó ṣe bẹ́ẹ̀ tó wọ 301 yìí òun náà ló jẹ́ wípé arákùnrin ọ̀hún ó ní àṣẹ báyìí ló tún yẹ rẹwà tó báyìí ló ṣe rí wọ́n ní ó dì mọ́ra wọn inú wọn dùn ọ̀kan làwọn apèdè gbáyì wọ́n ní gbòdò wọ alẹ́ wọ́n ní ohun tí wọ́n ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbìnrin wọ́n ló ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ní gbà tí wọ́n ṣàṣe tán wọ́n ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún smoke wọ́n gbé Indian hemp igbó àtọkùnrin àtobìnrin obìnrin wọn ló kọ ya mọ́ jẹ́ Ayisat wọ́n ní wọ́n jọ ṣe bẹ́ẹ̀ wọ́n jọ fa nǹkan ságbárí wọ́n nígbà wọ́n tún fa nǹkan ságbárí tán wọ́n tún lọ another round ìgbọ́n tó wá ṣe tán wọ́n ní bí bọ̀bọ̀ ọ̀hún bó ṣe mú nǹkan ló bá bẹ̀ lórí ó bẹ́ orí rẹ̀ sọ̀kalẹ̀ ní o ìgbò wá bẹ̀ lórí tán ó wá mú ìpọ́n rẹ̀ ó sì dààmú wọ́n nígbà àwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni ọmọbìnrin ṣe fún ọ tó fi bẹ̀ lórí fúngbà àkọ́kọ́ tẹ́ ẹ pàdé ara yín tó tún wá mú ìpọ́n rẹ̀ wọ́n ní kàn ń wò báyìí ni o wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti wá taari rẹ̀ sí ọ̀dọ̀ àwọn ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ìyẹn ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa ẹni tí wọ́n ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa ìyẹn SP Sulaiman Ngoroje wọ́n ní ǹjẹ́ jẹ́mọ̀ wípé ìjìyà eléyìí tó tọ́ àti tó yẹ wọ́n ní wọ́n fi jẹ́ o tó sì yẹ pé wọ́n ò fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láìpẹ́ ó kàǹkà o ìpínlẹ̀ Adamawa mo gbà lọ kọ́lọ̀ wọn ó ṣàánú èèyàn ó lágbára